Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe àlàáfíà ni ẹwà ṣe dáadáa la bá yín. Bí a ṣe gbọ́ wọ́n ní lórí ọ̀rọ̀ yìí pé àwọn olórí ní tí Dr. Lizzy ò bá jáde nínú palace àwọn náà ò ní jáde o, wípé gbogbo àwọn làwọn máa jọ jáde nínú palace. Wọ́n ní ìtorí ẹ̀ Dr. Lizzy wọ́n tún ti lọ ra lé o, wípé ilé tán lọ rà, wípé ilé tó jẹ́ pé ó mì kẹ̀ǹkẹ̀ ó mì gàǹgà ni, wípé ilé yẹn ilé tó fine tó rẹwà. Ẹ mọ̀ pé àti sẹ́pọ̀n ti ra ilé kan tẹ́lẹ̀, ẹ mọ̀ pé Dr. Lizzy lówó gan, so àti ra ilé òun ṣe problem wọn. Wọ́n ní wọ́n ti lọ ra ilé o, so ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tí yín, ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o, ilé àti ọ̀nà yín ò ní dojúrú o. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ subscribe. Ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Lórí ọ̀rọ̀ yìí pé kábíyèsí ní kí àwọn olórí jáde, èyí tí a ti ń fà láti bí oṣù mélòó kan sẹ́yìn òun náà la wà. Wọ́n ní àwọn olórí yarí pé Dr. Lizzy gbọ́dọ̀ jáde kúrò nínú palace yẹn, ìpè nítorí pé tí wọ́n bá jáde àwọn náà ò ní jáde. Bí a dẹ̀ ṣe ń gbọ́ allegedly wọ́n ní Dr. Lizzy ti lọ ra ilé, wọ́n ní ilé tán lọ rà wọ́n ló fine gan, pé ilé tó yẹ pé ó lágbára, pé ilé tó rẹwà ni wọ́n lọ rà. Bí a ṣe gbọ́ wọ́n ní ibi tán ra lé sí pé rí àyẹn paraking ni wọ́n ń pè bẹ́ẹ̀ o. Wọ́n ní wọ́n fẹ́ renovate ibẹ̀, wọ́n ní wọ́n á dẹ̀ move lọ síbẹ̀ tán bá ti parí renovation. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Bí a ṣe gbọ́ wọ́n ní swimming pool gan wà ní inú ilé tí wọ́n rà, wọ́n ní is a very very big mansion. Wọ́n ní Paraking Street ní orúkọ ibi tí wọ́n ra ilé sí. Wọ́n ní ilé tí wọ́n rà o, wọ́n ní ẹni tó ní ibẹ̀ wọ́n ní Amẹ́ríkà ní ó bẹ́ẹ̀sì. Wọ́n ní ẹni tó ní ilé tí Dr. Elizabeth rà, wọ́n ní Amẹ́ríkà lẹ́ni yẹn bẹ́ẹ̀sì, pé ẹni yẹn kọ́ ilé yẹn láti máa gbé ibẹ̀ ni. Wọ́n ní eventually wọ́n lẹ́ni tó ní ilé yẹn wọ́n ló wá lọ ra ilé míì. Wọ́n ní ìtorí ẹ̀ ni ó fi fẹ́ ta ibi èyí tí ó rà tẹ́lẹ̀ yìí. So wọ́n ní Dr. Lizzy ti lọ ra ilé yẹn fúnra wọn. Wọ́n ní wọ́n ra ilé yẹn nítorí pé wọ́n fẹ́ fi hàn àwọn olórí yìí pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ kò ń ṣe ọ̀rọ̀ títa wọn, wípé àwọn nífẹ̀ẹ́ kábíyèsí, àwọn dẹ̀ fẹ́ ìfọ̀kànbalẹ̀ kábíyèsí. Àwọn ò ń ṣe ẹni tó jẹ́ pé ó máa ń kọ̀rọ̀ sí ọkọ lẹ́nu àbí tó máa ń bá ọgọ fi igagbága, wípé no mi ì ní kúrò nínú palace. Wọ́n ní àwọn ìṣerú ìyàwó báyìí, wípé àwọn fẹ́ kí wọ́n mọ̀ wípé gbogbo ìwà tí wọ́n ń wù yìí ìwà tí ò bójú mu rárá ni sí kábíyèsí, wípé kábíyèsí ń sọ nǹkan fún wọn wípé wọn ò ṣe, wípé kí ló wà nù kọ́ lọ ra ilé kán múùfù lọ sí ilé tán wá sọ di bàbàrà mọ́ kábíyèsí lọ́wọ́. Dr. Lizzy ní àwọn ò lè ever jẹ́ kí Tadenikawo wà ní ìta nítorí pé bí ọmọ inú àwọn ní Tadenikawo ṣe jẹ́, pé lóòótọ́ Ọlọ́run ò tí ì yọ̀ǹda fáwọn o, Ọlọ́run á dẹ̀ yọ̀ǹda ọmọ fún yín Dr. Lizzy fún nǹkan tẹ́ ẹ ṣe yẹn. Wọ́n ní lóòótọ́ Ọlọ́run ò tí ì yọ̀ǹda fáwọn, pé àwọn mọ̀ pé àwọn náà máa bí tàwọn, pé ṣùgbọ́n bí orí adé ṣe ń sun ìta ẹ̀, wọ́n ní ìbànújẹ́ ọkàn ló jẹ́ fáwọn, pé inú àwọn ò dùn rárá, wípé inú kábíyèsí ò dùn, wípé nǹkan tí ò mú inú kábíyèsí dùn báwo ni inú àwọn ṣe fẹ́ dùn, wípé ọmọ kábíyèsí wà níta látijọ́ ìwọ̀n jẹ́ kí ọmọ yẹn wọnú palace, wípé gbogbo àwọn olórí inú wọn dẹ̀ ń dùn pé àwọn ò jẹ́ kí Queen Naomi àti ọmọ wọn wọnú palace, pé báwo làwọn ṣe fẹ́ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú irú nǹkan báyẹn, pé ó di àwọn ò lè ṣe láíláí, wípé because àwọn ní conscience títà wọn. Wọ́n ní palace kábíyèsí, wọ́n ní ilé Tadenikawo ni o, wọ́n ní ilé ẹ̀ ni, wọ́n ní òun ni àrẹ̀mọ kábíyèsí. Wọ́n ní ìtorí náà ó ní láti wá sí inú ilé, ó ní láti wá sínú palace, ó ní láti wá sí ààfin, wípé ìgbà yẹn ni ọkàn kábíyèsí tó lè balẹ̀. Wọ́n ní ẹni tó bá ní ìfẹ́ kábíyèsí dénú, tó jẹ́ pé ó fẹ́ ìlọsíwájú kábíyèsí, wípé ó ní láti fi àṣẹ sí i láti jẹ́ kí Tadenikawo padà wá sí inú palace. Wọ́n ní so ìtorí ẹ̀ ni àwọn fi gbé ìgbésẹ̀ yìí láti lọ ra ilé, nítorí àwọn fẹ́ peace of mind, nítorí àwọn fẹ́
kí kábíyèsí wà happy, àwọn ò fẹ́ ìrònú fún kábíyèsí, àwọn ò fẹ́ ìbànújẹ́ ọkàn fún kábíyèsí, àwọn fẹ́ kí Queen Naomi gan kàn fi ìfọkànbalẹ̀ kàn lè tọ́jú Tadenikawo. Wọ́n ní wọ́n ní àwọn fẹ́ peace nínú palace. Wọ́n ní gbogbo wọn sọ pé àwọn fẹ́ kí Tadenikawo padà wá sínú palace. Wọ́n ní báwo ni ó ṣe possible kí Queen Naomi fi ọmọ wọn sílẹ̀ kán á máa bọ̀ nínú palace. Wọ́n ní kò possible láéláé. Wọ́n ní Queen Naomi ò lè ever fi Tadenikawo sílẹ̀ nínú palace yẹn tí àwọn olórí bá wà ńbẹ̀. Wọ́n ní ìtorí ẹ̀ làwọn fi pinnu wípé ó bẹ́tà káwọn náà lọ ra lé so that Queen Naomi á fi free láti padà wá sí inú palace yẹn. Ẹ̀yin aráalé, èèyàn ni Dr. Elizabeth, ọmọlúàbí ni Dr. Elizabeth. Èèyàn mélòó ló lè ṣerú nǹkan tán ṣe? Ẹ wo Mariam àti Ashley àti olórí Ronke láti joy tí kábíyèsí ti ń sọ fún wọn kán lọ ra lé, ẹ̀rí kan ra lé, ẹ̀rí kan la ra lé, ẹ̀rí kan jáde kúrò nínú palace. Àgbẹ̀ pé Ashley ra lé tí kábíyèsí ní pé in fact kábíyèsí impose ilé yẹn gan mọ́ fún un ní pé tí ò bá ti gbé ilé yẹn kó yọ̀ǹda àwọn. Ṣùgbọ́n àwọn yòókù Mariam àti olórí Ronke wọ́n ń play game pẹ̀lú kábíyèsí ni. Ṣé nìsín tí Dr. Elizabeth dẹ̀ ti wá lọ ra lé ṣẹ̀dẹ̀ máa kó nu palace yẹn àbí ẹ̀ tún ní kúrò? Ṣé ẹ ti rí ilé ayé yín? Ẹni tí ó jẹ́ pé kábíyèsí ò ever bá sọ òun ló lọ ra lé yẹn. Ó di ilé méjì tó rà sílé Ifẹ̀ báyìí allegedly bá ṣe gbọ́ o. Ẹ̀yin èèyàn lé ẹ̀kọ́ wo lèyí ń kọ́ wa? Ẹ̀kọ́ tó ń kọ́ wa ní pé ká má wálé ayé má yà. Torí gbogbo à ń ra lé gan kí la máa mú lọ sọ́run? Kò sí nǹkan kan, vanity láyé yìí. Nǹkan tó jà jù ó ní ká fi ọkàn ara wa balẹ̀ ká dẹ̀ súnmọ́ Ọlọ́run. Nǹkan tó jà jù láyé nìyẹn. Ẹ wo bí Dr. Elizabeth, ẹ wo bó ṣe rọra take life so simple so easy. Ṣùgbọ́n àwọn àǹtí wa irọ́ ni, ìjà. Ẹ wo iye ìgbà tí olórí Ronke àti Mariam ti jà nú palace yẹn torí kábíyèsí nìkan lọ ra lé, kò ṣeé kò ní. Ó ní wọ́n wá jáde wọ́n là mọ́lẹ̀ fún òun pé tóun ò bá kó nu palace àwọn náà ò ní kúrò. Ó lóun jọ yín lójú. Òun ra lé, òun á dẹ̀ move lọ sílé òun. Òun á wá wo ẹsẹ̀ tẹ́ fẹ́ gbé lẹ́yìn èyí, òun á wo nǹkan tẹ́ máa ṣe. So ẹ̀yin èèyàn lé Dr. Lizzie proof fún wọn wípé ìdùnnú ni ó ní pé kí inú kábíyèsí àti inú Queen Naomi dùn. So ó dẹ̀ ti lọ ra ilé. So a ní ká mú gist wá fún yín ni. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò òkè lọ́lá yín á máa lọ ní àṣẹ Ọlọ́run. Please share this video, like and subscribe. God bless you all.